kò séwu kankan a máa gba country wa jáde kúrò Nàìjíríà. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Bàbá mi, ẹ kọ́kọ́ kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ẹ kì í ṣàjèjì wa ẹ kàn kí wọn ẹ kí àwọn ọmọ yín kẹ́ fi wọn lọ́kàn balẹ̀ pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá kò séwu kankan a máa gba country wa jáde kúrò Nàìjíríà pẹ̀lú ìfẹ́ Ọlọ́run pẹ̀lú ijó àtayọ̀ la máa fi gbà kúrò. Nǹkan tí mò ń ṣe lọ́wọ́ nìyẹn. I never stop working at it. The Lord will bless the work that we all of us are doing. Amen. Ó lè jẹ́ nìyẹn. Ẹ ṣé o. Thank you, Daddy. A dúpẹ́ lọ́wọ́ yín. Kí lẹ fẹ́ nípa ti ọ̀rọ̀ Buhari wọ́n fẹ́ gbé olóyè wọn ò gbé olóyè. Kò sí nǹkan tó máa ṣe, ó pẹ́ tán ti lérí bẹ́ẹ̀. Ó pẹ́ tán ti kò í ṣe the first time they call a lady. Bá ń ṣe ń lérí yẹn náà ṣe máa lérí títí tí àgbà káfí gbòdìlẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ni o, bá ń ṣe máa lérí nìyẹn. Tó ẹjẹ́ àyànda bàbá kan máa bá ṣe wọn lọ. Ẹ̀yin ọmọ Yorùbá mo sọ fún yín mo ní tá a bá ti rí lídà wọn ò ní ìdà tí sọ fún wa. Eléyìí ń sọ̀rọ̀ pa fi ń búyàn tá a fi ń sọ̀rọ̀. Ẹ wo bẹ́ẹ̀ bá dé bí sí kí lẹ̀ ń wò yìí lẹ́gbẹ̀ẹ́ tẹlifíṣàn nulẹ̀ bàbá kí lẹ̀ ń wò yìí. Kí lẹ̀ rí yìí o bá mi ṣe kíní dáadáa bá mi ṣe dáadáa kí lẹ̀ ń wò yìí. Yorùbá flag ẹ tún wò di kejì ẹ o Yorùbá flag ẹ wo ibi tí bàbá ti máa ń host àwọn èèyàn rèé o ṣe rí flag Yorùbá ń bẹ tán ṣe síbẹ̀ gàdàgbà ẹ ti wò òun rèé o ẹni kí mọ́mì tiyín náà jáde káwọn náà gbé flag tiwọn náà jáde ńbẹ̀ kán rí níbi tó rí flag Yorùbá sí wọn á máa tàn yín ẹ máa tàn bẹ́là ẹ máa tanra yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ fi àdúrà pẹ̀lú ọkàn kan ẹ fi máa tẹ̀síwájú nínú ìrìn àjò yìí ẹ rí i pé bó ti wù kó rí a máa gba orílẹ̀-èdè wa àwọn ọ̀tá ń gbìyànjú ni kó lè sun Akintoye kó lè sun Adéyẹmọ kan sọ pé àṣemọ́ eléyìí tẹ́ ẹni wá lára ti tó gẹ́ àṣemọ́ ntẹ́ ọ̀tá ń gbìyànjú láti ṣe nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ má wàá jẹ́ kó sun àwa náà ẹ jẹ́ káwa náà fi ìgbàgbọ́ àti àdúrà àti iṣẹ́ ká fi tì í ẹ rí i pé pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ọlá Ọlọ́run láìpẹ́ láì jìnà á gba orílẹ̀-èdè wa ẹ káàánú arúgbó ẹ káàánú àgbàlagbà ẹ wo bàbá yìí nídìí iṣẹ́ wọn ò kúkú mọ̀ pé mò ń bọ̀ mo kàn sọ fẹ́ni tó gbé mi ó yá máa gbé mi níṣó sọ́dọ̀ bàbá ó dẹ̀ gbé mi dé bí mo bá wọn níbi tán ti ń ṣiṣẹ́ yẹn lọ ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá mélòó nínú yín ló lè farada irú ẹ̀ tán bá tún kúrò mí wọ́n á tún kọjá sínú mítìn wọ́n á tún bẹ̀rẹ̀ mítìn kàkà kẹ́yìn ńṣe lọ́pọ̀lọpọ̀ yín ẹ̀ ń bú wọn anyway àgbà ló máa rárá ń gbà nǹkan pè lágbà náà nìyẹn wọn ò kúkú ní ríbi tì wá sí ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa kọ́mẹ́ǹtì o ẹ máa dúpẹ́ lọ́wọ́ bàbá o iṣẹ́ ni bàbá yìí ṣe o ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ́run kó gbà fún wọn délẹ̀ kó tì wọ́n lẹ́yìn délẹ̀ kán lè gba orílẹ̀-èdè yẹn fún wa lójú ayé wọn lójú ẹ̀mí wọn. a ní bàbá kan bàbá àgbà tó mọyì ọmọ tí yóò fi wá ṣeré bàbá àgbà tó mọyì ọmọ Akintoye bàbá wa o bàbá àgbà tó mọyì ọmọ. ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ torí pọ́lọ́ òfin irú bàbá wa Professor Banji Akintoye òfin kẹ́ ìran Yorùbá ọ̀pọ̀lọpọ̀ yín mo sọ nínú prógrámù tí mo ṣe sẹ́yìn mo ní ẹ̀sùn Akintoye lẹ̀ ṣe mọ irú iṣẹ́ tó ń ṣe bàbá láwọn máa ń ṣiṣẹ́ ẹnìkan ní bàbá ń ṣiṣẹ́ from morning till evening bàbá ní rárá ó ní I work from morning till morning that is wọn kò ń sáyè àti sùn fún wọn gbà míì ìyẹn ni mo tún ṣe dé ọ̀dọ̀ wọn ẹ gbọ́ gbogbo awuyewuye tó ń lọ lọ́tún lọ́sì ìgbà wo wọn Buhari nìkan lọ arrest wọn kan kidnap kan ṣe gbogbo yín lẹ ti kọ́kàn sókè pé kí ló ń ṣẹlẹ̀ sí Igboho kí ló ń ṣẹlẹ̀ sí Akintoye ilé bàbá mo wà yìí o ó wá ní nǹkan tí màá point jáde fún yín lénìí nígbà mo dọ́dọ̀ bàbá pé kí n wá kí wọn ẹ wo nǹkan tí mo bá bàbá pé wọ́n ń ṣe o ìdí kọ̀ǹpútà ni mo bá wọn o gbogbo nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ Yorùbá nation ni mi ì fẹ́ fi ojú lẹ́tà kan kọ mi ì fẹ́ fi hàn yín no rest bàbá yìí pẹ̀lú ewu orí wọn yẹn wò wọ́n ìdí kọ̀ǹpútà ni mo bá wọn ó dẹ̀ Ọlọ́run òun ni ẹlẹ́rìí mi kò ní ṣe pé bóyá a fi ń sọ̀rọ̀ àsọdùn ẹ wò ó bàbá àgbàlagbà yìí o ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ dẹ̀ jókòó síbì kan ẹ máa sọ ọ̀rọ̀ tí ò tọ́ lẹ́nu ẹ máa bú iwu orí ẹ mọ̀ pé gún lọ́pọ̀lọpọ̀ nù yín lẹ̀ gbà sórí ẹ yé fojú olóore ẹ yé fi gúngi ẹ jẹ́ n fi yẹn lẹ̀ lágbára Ọlọ́run kò ní ju bẹ́ẹ̀ lọ o
ẹ̀yin tí ọkàn yín wà ló pè kí ló ń ṣẹlẹ̀ ẹ ti gbọ́rọ̀ bẹ́ẹ̀ yẹn àlàáfíà lọ́mọdé yẹn mọ́ wà àlàáfíà ni bàbá wa dẹ̀ wà kò sí kankan ẹ jẹ́ kí ọkàn yín kó ṣe kí ni o ẹ jẹ́ kó balẹ̀ kò ní ju bẹ́ẹ̀ lọ Ọmọlúkà ni mò ń jẹ́. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.